ìfẹ́lúwọ́ tún ti zero ṣé dáadáa ní ṣàlàáfíà ní ọba yẹn sọ̀rọ̀ tí bá ti yọ báyìí mo fẹ́ gbé ń dẹ̀bọ̀ lórí fíìmù tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ fọkàn balẹ̀ ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo àjùmọ̀ṣe fíìmù yìí ta lẹ́nu tó fẹ́ ṣẹ̀ jáde tó rẹ̀ ní ẹ̀ṣẹ̀ tí gbọ́ nípa ẹ̀ tó rẹ̀ ní ẹ̀ṣẹ̀ tí àìpẹ́ fún ẹ wò wíwá Adémọ́lá wà ní múvì yìí Timini wà ní múvì yìí Mercy Aigbe Lizzy J Bọ́lá Ogunmola Saheed Òṣùpá àti Saheed Balógun wà ní múvì àtàwọn báyìí Mike Afolarin ó wà ní múvì yìí kẹwàá ni mo pé fíìmù yìí ó ta lẹ́nu ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo àjùmọ̀ṣe ẹ jẹ́ sọ̀kọ kékeré tó ṣẹlẹ̀ ní múvì yẹn fún yín ó ní àwọn kan tó ń dé tìra àwọn tó fẹ́ ṣe wedding bright side àwọn gospel people báyẹn ni pastor ni wọ́n ṣá and then groom side ó jẹ́ bí àwọn family kan tó yẹ pé wọ́n ṣàwà báyẹn ṣá but wọ́n ti divorce ẹ̀dẹ̀mọ̀ pé bright side àwọn ní church type yẹn òun làwọn yẹn but tọ́ka ní pé wọ́n sọ fún àwọn bright side wọ́n sì mọ̀ pé wọ́n ní gba àwọn láyè láti lè fẹ́ ọmọ wọn so but bàbá ìyàwó ó mọ̀ pé àwọn family yìí bàbá ọkọ wọn wà together wọn lókè kò sí wà ní pé tọ́ bá máa fẹ́ àwọn pé kí gbogbo wọn kọ́ wá àti bàbá ọkọ àti ìyá ọkọ ẹ̀dẹ̀mọ̀ pé wọ́n sì papọ̀ wọ́n ti jà wọ́n ti túká pé kó gbogbo wọn kọ́ máa bọ̀ lábẹ́ òrùlé òun pé tó bá fẹ́ ṣe wedding kún ọ̀la kọ́ máa bọ̀ lọ́dọ̀ ẹ wò oríṣiríṣi ló ṣẹlẹ̀ lọ́jọ́ yìí ṣe rí láàrin ọjọ́ yẹn sí ọjọ́ kejì wedding oríṣiríṣi ló ṣẹlẹ̀ níbẹ̀ ẹni believe pé bàbá ọkọ ó ń lá family àwọn ìyàwó ní ọjọ́ yẹn àṣẹ wọn ti gbé mágùn sí lédi yẹn lára tí wọ́n ṣe ilẹ̀pọ̀ nìyẹn o few hours wedding ẹ wò ó má jẹ́ kí n sọ story yẹn tó fún yín ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo àjùmọ̀ṣe kẹ́ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní movie ẹ wò ó fíìmù yẹn wà very 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 interesting ẹ má gbàgbé o àjùmọ̀ṣe òun orúkọ title movie yẹn lórí YouTube ní kẹ́tì lọ́wọ́ tó bá lè ṣe ti ṣe jẹ́ èèyàn lórí fíìmù má tún wá gbé yín nígbà lórí fíìmù tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó dàbọ̀.